gbọ́dọ̀. ẹ̀yà máa kẹ́rì bọ́dẹ̀ o Muyideen ni àfa Muyideen ẹni tá a wí fún ọba jọ́gbà ẹni a sọ̀rọ̀ fún ọba jọ́gbà sọ́mẹ̀kú wọn ti fún ọ ní 7 days kó o bóde láti wá ṣàtúnṣe irọ́ tó o pamọ́yàwó rẹ̀ ó bí àfọ Àgbàlá Gabriel irọ́ tó o pamọ́yàwó ẹ̀ tó o lè má Àgbàlá Gabriel kó o wá di clear jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ẹ kó rò pẹ́rán ni wọ́n ti lulẹ̀ wọ́n ti lulẹ̀ Muyideen wàláhì owó tí mo ní ọ ni mo yá ọ yìí àmọ́ bẹ́ẹ̀ bá ti lẹ́rìí máa ṣe ẹ̀rí rẹ jọ torí pé ẹ̀sìn àlàáfíà lè sí Islam tó ń ti bí mi ṣe rí ẹ̀rí inú àwọn wàhálà tá à ń ṣe lábẹ́ aṣọ sọ́mi kú wọ́n ti fún ẹ ní ìwé ọ̀dẹ̀ ti sáìn ọ̀dẹ̀ ti sékìlì ti sáìn wọ́n dẹ̀ ti fún ọ lọ́jọ́ ẹ kú ẹ̀rí jáde gbogbo àwọn tí wọ́n jẹ́ bákọ̀ọ̀bù ẹ náà wọ́n máa tẹ̀lé ọdẹ court wọ́n lọ jẹ́rìí ẹ níbi tí Àgbàlá Gabriel ti ń báyàwó ẹ sùn bìkádìrì mọ́ tàtà náà tánà lùmọ́ tàtà mọ́ àbòsí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mọ́ kàtàbà láwù lákàsáyà àti kàlà dàbíkà gbogbo ń tọ́lọ̀ ń bá kọ́ mọ́ ẹ̀yẹ̀ tí í jórí rẹ bẹ́ẹ̀ bá ti wù kọ́ gọ̀ tó wà láì wọn kò fún un. ọ̀rọ̀ oríire ọ̀rọ̀ ọlá ọ̀rọ̀ ọ̀pọ̀ kọ̀dà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sí lọ́wọ́ wá sí kì í lẹ́sẹ̀ ní ìmán pẹ̀lú àfọmọ́ ọkàn èyí jẹ́ mùsùlùmí kọ̀sọ́dọ̀lówó kò pé ó tó sí torí nínú àwọn ànábì Ọlọ́run tó lówó lọ́ bẹ́nu wọn èyí tó tún lówó lọ́wọ́ náà bẹ́nu wọn inú àwọn ànábì Ọlọ́run tó lọ́n kẹ́ bẹ́nu wọn èyí tó lọ́n tó kẹ́ tó tún gẹ̀ bẹ́nu wọn. aṣèjú bàbá àṣetẹ́ ó ti gbẹ lẹ́tà ìwé warning wọ́n dẹ̀ ti fún ní 7 days tí à ń ké yàrá mo ní ní WhatsApp number yín o tí à ń ké mo ní ní WhatsApp number yín tó bá jẹ́ pé ní nọ́mbà mi lè jẹ́ àìmí ní WhatsApp torí Ọlọ́run tí bá ti parí ètò mo ti wá ní gbogbo ọ̀nà tí mo ti rò kó mo lè rí ìmọ̀ náà àmọ́ ibi tẹ́ ẹ tọ́jú nọ́mbà yín sí ẹ̀yin alágbára àmọ́ tí wọ́n bá ti lẹ́rìí lọ́wọ́ ọ̀pọ̀ta rẹ kó jáde àní ká gbìyànjú káwá bó làlàáfíà ó ṣe jọba nílẹ̀ Yorùbá bó làlàáfíà ó ṣe jọba ní Nàìjíríà kádẹ̀ sọ́ra wá pọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá ẹ̀sìn ni ọ̀pá wá pọ̀ ọmọ ìyá ẹ̀sìn láàkí ń ṣe ọmọ ìyá ni wá. wọléwọlé ti wò di aláṣẹjù ọmọ ìyá ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtòníṣẹ̀ṣe ọmọ ìyá ni wá inú bíbí ọmọ ìyá ni wá inú ìjẹyàn nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá nínú ẹ̀sìn láì tí sọmọ ìyá tá a bá wá kí n sọmọ ìyá nínú ẹ̀sìn sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa ni. sẹ́yìn ẹ̀sọ́ wádọ̀ tá ara wa kápẹ́ ìbá sọmọ ìyá nínú ẹ̀sìn tẹ́bi bá jẹ́ mùsùlùmí tí wọ́n bá jẹ́ kìrìsìtẹ́nì tẹ́lẹ̀ mi jẹ́ oníṣẹ̀ṣe nígbà tá a bá jọ sọmọ ìyá gan bí n bá fẹ́ polú ẹ̀sìn mi fún yín èèyàn lè polú ẹ̀sìn rẹ̀ fọ́ta rẹ̀ àìpolú ẹ̀sìn fọ́ta ọ̀rẹ́ ẹni náà lá polú ẹ̀ fún ẹni tí ẹ̀sìn wọ ọ̀dẹ̀ yẹn náà lá ṣàlàyé fún. mo ti wí fún ti pé wọ́n sọ fún sálámù Muhammad pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. àmín ma arsalnaka illa rahmatan lil alamin. olúwa ní ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ sí
àwọn ènìyàn lórí nǹkankan mo rán wọn sí gbogbo ayé pé kó jẹ́ aláàánú fún wọn gbogbo ayé lolúwa rán Muhammad sí sallallahu alaihi wasallam alamu you know the meaning of alamu ni inú alamu ẹni èèyàn wà bí mi bí ìwọ inú alamu ni ẹranko gbó wà inú alamu ìlàjẹ̀nu wà inú alamu ni wọ́n wà inú alamu ni gbogbo tí ń bẹnu ẹja wà gbogbo iye wọn pátá lọ́lọ́run Muhammad sí. ó ti lulẹ̀ 7 days today is Thursday pẹ̀kọ́ bọ́ọ̀dì ọ̀dẹ̀ ti gbà ó ti gbàwé kọ̀dẹ̀ tí ìdìwé ẹjọ́ wàláì kò tí ìdìwé ẹjọ́ torí pé tí Islam kọ́ wa ní pé tí nǹkan bá ó bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí kó bu tútù sí kì í kú sí àáfàá ní Portable gbá létí kì í ṣe mùsùlùmí ṣebí pásítọ̀ ní Portable gbá létí kí n tó jáde tá a bá sọ pé tí Portable ṣe dáa ṣé nígbà tó bá tó gbà àáfàá létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà. ṣé nígbà tó bá tó gbà àáfàá létí tó gbà mùsùlùmí létí látọ̀ wá pé n tó ṣe ọ̀dà. ọmọ ìyá kan náà ẹbí kan náà Ádámù àti Éfà nípìnlẹ̀ gbogbo wa ọmọ ìyá ẹ̀sìn ní ọjọ́ pawápọ̀ ìjí ọmọ ìyá nú ẹ̀sìn ńlá àjọ jẹ́ nígbà tá a bá sì ń jí ọmọ ìyá nínú bíbí tá à ń jí ọmọ ìyá nínú ìjí ọmọ nìyẹn láàrin bẹ́ẹ̀ ẹni tí ò ṣẹ̀sìn wa lónìí ó lè ṣe lọ́la nígbà tá a bá ti jọ ń jọmọ ìyá. tọ́jọ́ bá pẹ́ tí ò bóde láti kílé ara rẹ̀ ẹ̀rọ ọlọ́run sí ọlọ́run ó ní àwọn ògbóǹtarìgì wáyé náà ju ń dáná lámúlẹ̀ gálíbù náà àmín ya Allah tinú adé tó sìn àmín 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 àmín. alifitinatu nahiman la'ana la amani aikasa fúnra wàhálà ló sùn àbáni ẹni ọba jí wàhálà gẹ kò ní dáa fún alifitinatu nahiman la'ana la amani aikasa ọlọ́gẹ́ ni wàhálà sùn fúnra ẹni ọba jí pẹ́pẹ́pẹ́ àǹfààní sì wà fún o ó sì kú ọjọ́ péréte mi ní dákọjọ́ àwọn sáà sí òbóde láti tọrọ àforíjì pẹ̀lú tó ń wí báyìí 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 irọ́ ni o bóyá kọ́rọ̀ ò lè dùn ní o inú ní bí òun ní o nígbà tó ń rí ìyàwó òun ní o wọ́n kọ́ òun ní o kó sáwà kankan wí láti kó ń tọ́sọ jẹ tó bá dẹ́kọ̀ tó lóun ọkọ jẹ fáì ajẹ́ pé kó máa tọ́jú ẹ̀ rí kó máa ṣe kí ni mo pè fún yín kó máa tọ́jú ẹ̀ rí ẹ fẹ́ la kó máa tọ́jú ẹ̀ rí ẹ̀ evidence tó fi lọ́kàn balẹ̀ lórí ìbanilókọjẹ́ àníkájọ kọ́mọlùpọ̀ bọ́ mọ́tò tá ń gùn kiri sáwọn mùsùlùmí nìkan ni wọ́n sẹ́ni bàálù tá ń wọ̀ aṣọ tí ń bẹ lọ́rùn mi yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí o fọlọ́nsọ Musa ẹni tí ó gbàwé ti gbàwé ìwé ti wà lọ́wọ́ ẹni tó gbàwé òní kọ́líjọ́ méje bẹ̀rẹ̀ o. àfibì ìsolóore kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́ àfibì ìsolóore kò ní sọ pé kò ní sọ pé kò ní sọ pé bó bá jèrè kò ní fẹ́ kẹ́ lómìíràn jẹ ọlọ́run àgbẹ̀sẹ̀ lára kò mọ̀ọ́rẹ́. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ humanity ọ̀tọ̀ ìdájọ́ ẹ̀sìn ọ̀pápọ̀ mọ́ ìdájọ́ humanity
papọ̀ rárá àtọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam sani kafe ma ke ojú sallallahu Muhammad ni sallallahu alaihi wasallam sani kafe gbọ́ àgbọ́yé ẹ̀sìn ju Muhammad ni sallallahu alaihi wasallam sani kafe gbọ́ àgbọ́yé Al-Qur'ani ju anabi lọ ni sallallahu alaihi wasallam o sallallahu Muhammad ni silu ari amakun anabi ni silu ari amakun gbogbo yín pátá o ẹrù ẹbí yín kò ẹbí ọgbọ́dọ̀ já mẹ́yìn lọ́wọ́ o silu ari amakun sallallahu alaihi wasallam anabi oni wa ma Qur'ani a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa ma yantiku anil hawa in huwa illa wahyuha allamahu shadidul quwa sumirrat fastawa wa huwa bil ufuqil a'la summa dana fatadalla fakana qaba kausani awadini fa wa ila abdi ma kasabba li fuadu amara afatu maruna alama yara sallallahu alaihi wasallam anabi wa Muhammad ma yantiku anil hawa anabi o kin fife nu sọ̀rọ̀ in tolo won ba re ba sọ sí létí ní ó sọ jáde o salamu sallallahu alaihi silu ari amakun ṣé tí Kristiani bá be nu ẹbí àfáà safa yo pé Kristiani yẹn ṣe bí humani ṣé tó ní ṣẹ̀ṣẹ̀ bá be nu ẹbí àfáà safa ó pé ṣe bí humani ajo ma ṣe pàdé ọlọ́mọ leni ajo ma ṣe pàdé ọmọ ìyá àwa ma fi tọlọ́hun a ma fi kọ́ra wa a ma fi kọ́ra wa a ma fi kọ́ra wa bóyá Ọlọ́hun padà lọ sẹ́sìn tọrọ wa gẹ́ tó sọ Muhammad pé sallallahu alaihi wasallam Olúwa ní rẹ̀ ànábì innaka la tahdi man ahbabta walakinna Allah yahdi man yasha ẹ̀sálẹ̀ àfúnsọ́ Olúwa gbọ́ tèmi ẹ̀yin ti gbàjáre ẹja sí ẹ gbọ́jà mọ́ wọ́n wá ní ànábì Muhammad sallallahu alaihi wasallam Kùránì ni o wọ́n máa yẹ ń ti Kùránì lè háwà ànábì òkè ń fìfẹ́ ẹnu sọ̀rọ̀ ìní òwà ilẹ̀ àwáyù yúwà gbogbo tí ó sẹ́lá Muhammad bá sọ sallallahu alaihi wasallam ìtọ́nù wọn bá rẹ̀ sọ fún ní sọ alamahu shadidul quwa wọ́n wá ní ta lọ́lọ́wọ́ gan tí ń sọ̀rọ̀ fún Muhammad ẹni tó lágbára jù tí ó ṣe tó lágbára tó Ọlọ́run tó tóbi tí ó sì tó tóbi tó ọba tó kàǹkà tí ó sì tó kàǹkà tó ọba tó gbáyè tí ó sì tó gbáyè tó ọba tó ẹrẹ̀mì tí ó sì tó ẹrẹ̀mì tó ọba aláṣẹ tí ó ṣe tó lè pàṣẹ tó lọ bá ń pa ọba alágbára tí ó ṣe tó lágbára tó ọba àná ọba òní ọba ọ̀la ọba títí ń bẹ káyé tó máa bẹ ayé tó ń bí ó tó ń bẹ tí ọba sáyé mọ́ Olódùmarè ó tó wà láyé. Allahu Allahu kamalu kala jalalu kallahu Allahu 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 kamalu kala jalalu kallahu jamalu kala. Mo sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ẹ jẹ́ polú Islam wa bọ́ba tó ní Islam gẹ́gẹ́ ṣe pìrìsẹ́ǹtì ẹ jẹ́ polú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí orúkọ tí ẹ̀sìn Islam ń jẹ́ alẹ́ ìsìlámù dínú sàlám ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ní jẹ́bẹ̀ tí wọ́n bá wá ń pè ẹ̀sìn kan lẹ́sìn àlàáfíà sọ yẹ ká bá nù wàhálà àbáwá Yunus olóyin àbúrò ní sẹ́yìn ẹ̀sìn tí ó pẹ̀lẹ́ sí àlàáfíà kò yá bá wàhálà ń bẹ̀ kò yá bá fìtínà ń bẹ̀ kò yá bá agídí ń bẹ̀ kò yá bá jà ń bẹ̀ ó yẹ ká lè bá ìrẹ́pọ̀ ó yẹ ká lè bá kí nǹkan dàrú ká lè bá àwọn yẹn níbi kí wọ́n fẹ́ tún ṣe a jẹ́ pé à ń practicalize orúkọ tí ẹ̀sìn wá ń jẹ́ ni practicalizing orúkọ tẹ̀sí wá ń jẹ́ nìyẹn ẹjọ́ ṣé mo gbà òbí èbó yẹn ṣé mo gbà bí n ti ẹ̀gbá mo ti sọ bí mo ṣe mọ̀ à ń practicalizing orúkọ tí ẹ̀sìn wá ń jẹ́ nìyẹn.
Rasul Karim sí lu àrí àmọ̀kùn ẹrù ẹbí yín pọ̀ ẹ mẹ́jọ kún ẹbí ọjà mọ́ yín lọ́wọ́ kìrìsìtẹ́nì ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣebí bàbá tó bí bàbá Ànábì sallallahu alaihi wasallam ṣebí lẹ́bọ ni sànàbí ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀ ni sallallahu alaihi wasallam sọ́sọ́lámù ọmọ Rasul Karim sí ọjà lọ́dọ̀ bàbá rẹ̀ ni ṣé kò mú bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀jẹ̀ gbẹ́ngbà náà kò tí ì gba wáàyè nùbúwà ẹja play peace and wisdom nígbà tí mi bá rójú ẹ lẹ̀ tó ń wọ̀ mí bí gba pé ìsọlọ́run lọ́sẹ̀ dá mi wá sí wo lọ fẹ́ ṣe fún mi tí màá dúró gbọ́ bẹ̀lẹ́ pé yóò wúlò fún mi. ẹni awímọ̀ ọba jẹ́ ọgbà o ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ọgbà Muyideen tó o bá ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń sọ nípa ìbùkún ìyàwó ẹ pẹ̀lú àgbàlá òótọ́ ni má wulẹ̀ bóde láti tọrọ apọ́lọ́jì o má wulẹ̀ bóde láti ṣàtúnṣe o jẹ́ káwọn kan máa fọwọ́ gba egun fún ọkọ̀ òrò pẹran ni sákú ẹ̀rí rẹ jọ kú ẹ̀rí rẹ jọ kọ́ọ̀dà láwọn náà sa ẹ̀rí ṣẹ́rí Nàìjíríà táwa yìí wàláì tàláì rọ́bùlì kábà báwọn àfáà bá ka igba lọ́nà igba Kùránì Nàìjíríà ò lè change ìyà tí ń jẹ wọn bá ṣe máa jìyà lọ́nu báwọn àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì Nàìjíríà ò lè change báwọn pásítọ̀ tí wọ́n bá kú tó kó kọ̀ tí wọ́n ò gun òkè mọ̀ tí wọ́n bá gun sẹ́mà tó kálukú wá ń gbà wẹ̀ biribiri Nàìjíríà ò lè change nǹkan méjì péré ló lè mú Nàìjíríà change ẹyọ nǹkan méjì ló lè jẹ́ kí Nàìjíríà bọ́ sínú rọrùn tá a máa jẹun tó wà tá a máa mu tó wà ẹyọ nǹkan méjì péré ní if not so ọgọ́rùn-ún àwẹ̀ igba lọ́nà ẹgbẹ́ àwẹ̀ ọ̀rẹ́ ti mẹ́lẹ̀ yìí ó dijọ́ tí gbogbo wa pátá tá a bá tó forí korí torí wọ́n bá tó pẹ́ tá a mọ kí ni pírọ́blẹ́mù wa kí ni ìṣòro wa tí ń fìyà jẹ wá ẹ gbọ́ tálápàtà wa fi ń jẹgun ẹrẹ tọmọ olówó fi dàbí ọmọ ẹrú ẹ mọ tá a lè tí Nàìjíríà fi dá àbí ká lọ wá ìfẹ́ àdúrà kẹkọjá bá a ti ń ṣe láti ẹjọ́ yìí ni àdúrà tá à ń ṣe tí ò sífẹ́ láàrin ara wa tá à ń ti ara wa mùsùlùmí bá kìrìsìtẹ́nì jà kìrìsìtẹ́nì bá mùsùlùmí jà aláwọ̀ náà dojú kọ wọn ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lánàá ẹ dá mi lóhùn àbí ráìsì ti lẹ́ẹ̀sì ni ìwà lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ wọ́n lẹ́gbẹ̀ẹ́ mọ́tò lábúlé so abẹ́pọ̀ ti wálẹ̀ ni ń wálẹ̀ kọ́ ń wárí ni àbí gàrí ti lẹ́ẹ̀sì ni àwọn làǹfààní nira wà tí o bá ti sífẹ̀ẹ́ láàrin lọ́kọ-láyà kò sí dùnú nínú ilé yẹn mọ́ tí o bá ti sífẹ̀ẹ́ láàrin ọ̀rẹ́ méjì kò sí dùnú láàrin wọn mọ́ tí o bá ti sífẹ̀ẹ́ lágboolé kan kò sí dùnú lágboolé yẹn mọ́ tí o bá ti sífẹ̀ẹ́ nílùú kan kò sí dùnú lù mọ́ ìfẹ́ dà ní Nàìjíríà. Akí Alájà Ajíbíkẹ́ Àbẹ̀ní Adé, welcome to you. ẹ gbọ́ báwo àfáà tá a bá ka igba lọ́nà igba Kùránì ẹlòmíì lè mọ̀ rò pé mò ń ṣe pé àdúrà Nàìjíríà ò lè change SARS àdúrà ni báwọn pásítọ̀ kẹ́kọ̀ọ́ Bíbélì jọ gbogbo orí ẹsẹ̀ méje kẹ́mẹ́wùlẹ̀ gòkè mọ́ kẹ́gun sánmọ̀ dey play ní àǹtẹ̀rà wa ni. Ọláyínká Abigail ìfẹ́ ẹjẹ́ lọ pípẹ́ ìfẹ́ padà ìfẹ́ àní òrùhùrù wọn làwọn mẹ́sà òdùrù ipò ọmọlúàbí láàmú ọmọlúàbí whatever any condition tó bá rí ọ wà
ìfẹ́ ti sọnù ìfẹ́ tí ò sí la fi bínú ara wa ìfẹ́ tí ò sí la fi ń jẹ́jà wèrè nítorí ẹ̀sìn ìjà wèrè sẹ́ni tó ọba jà sí lójú ìwé ọlọ́run fún tí ó gbọ́ ọbẹ̀ sọ fún yẹn pé kọ́ máa kírun ọbẹ̀ sọ fún yẹn pé máa gbàwẹ̀ o ti kọ́kọ́ dojú ìjà kọ́ sọ máa gbọ́ ọgbà tí ìsepọ̀ ya wèrè. ìfẹ́ alẹ́ òbù ṣé Yunus olóyin ẹ̀gbọ́n tí Rasulul Karim wí ni sallallahu alayhi wa sallam anabi ni abibuli ahika ma to ibuli nafsik abibuli ahika ma to ibuli nafsik ntọ́ ọba fẹ́ fúnra rẹ ní kò fẹ́ fún ọmọlàkejì ẹ tọ́ba jẹ́ pé tó kálukú wá fẹ́ fúnra wa là ń fẹ́ fún ọmọlàkejì ni kì í ṣe bí Nàìjíríà ṣe rí ni ó ṣe rí nígbà tẹ́nìkan kó ọkọ̀ bíi méje sínú ilé sínú ọgbà èèyàn kan kọ́ ilé bíi mẹ́wàá ọdẹ mọ̀ nú ọmọ bàbá rẹ̀ àtọmọ ìyá ẹ̀ tí ò tí kọ́ kankan sáà nífẹ̀ẹ́ àwọn pọlitísà wa àwọn bíi bàálù ru owó wá lókè òkun olórí burúkú wọn ń kọ́lé sínú igbó wọn ń lòdù owó bẹ́ẹ̀ ìfẹ́ lọ́sọnù ìfẹ́ àkọ́kọ́ nìyẹn àyùbá ìfẹ́ ìfẹ́ àkọ́kọ́ nù bí mílíọ̀nù ẹgbẹ́ kíni kejì tó lè mú ìṣòro Nàìjíríà wọlé pátápátá táwọn gbẹ́dùn táwọn láyé rọ̀ táwọn jẹ́ tó wù wá ebi ńlọ́sẹ̀lẹ̀ yìí ẹni tá a sóore fún tó fi bí sùn ni ìfẹ́ ni ò sí sóò náà lè gbẹrú ẹ̀ ìfẹ́ ni ò sí olówó tó láwọn mẹ̀kúnnù ń dáhùn láàmú wàhálà mẹ̀kúnnù ti pọ̀ jù bẹ́ẹ̀ lóun kọ́ dàbí tiwọn káwọn dàbí tiẹ̀. ọlọ́run kí ọ láàrin ẹbí ọlọ́run kí ọ nínú ìlú ọlọ́run kí ọ lágbọ́lé oní wàhálà àwọn mẹ̀kúnnù ti pọ̀ jù wàhálà àwọn ti pọ̀ jù ọwọ́ àtòrí ọwọ́ ayọ̀ ọ̀dájú bẹ́ẹ̀ lóun kí wọ́n dàbí tiwọn káwọn dàbí tiẹ̀ kí wọ́n dolòṣì káwọn dolówó sọ̀rọ̀ pé tó bá ti dàbẹ́ wàhálà wọn ò ní pọ̀ mọ́. ìfẹ́ ti sọnù ìfẹ́ ti sọnù tó bá jẹ́ pé ìfẹ́ ń bẹ ni ẹni tó lóòdù owó sínú ilé tó dẹ̀ wu ẹ̀fárómẹ́ǹtì bíi ti ń gbé ọ̀rọ̀ àwọn mẹ̀kúnnù bí ẹ ṣe pọ̀ tó ń bẹ̀ ó sì mọ̀ pé wọ́n díjú ńjọ́ kan tó wọ́n ní láti kó ọ̀pá òun lójúmọ́ gbogbo tá a kó jọ ń di dúkìá yóò láàánú àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yóò ro tiwọn mọ́ tiẹ̀ yóò pìtì wọn yóò fi wọn sí kó ara rẹ̀ nígbà tá a ti yọ ṣe oxygen ni àbí oxygen nígbà tí a ti yọ oxygen àti oxygen àti oxygen èlò ọ̀rẹ́ epo ìsìn láwọn òjò ọyọ ọmọ nìsín èlò là ń rà epo ti di 1000 Nàìjíríà epo ti di 1000 báyìí ní Nàìjíríà àbí náírà 15 kílò kù. náírà kílò kù kó pé 1000 ìfẹ́ dà ìfẹ́ náà ni ò sí àwọn onídàáwọ̀ òpìtì ṣé báwọn kọ̀ọ̀kan yìí kọ̀ọ̀kan dá tó ń sànú náà làwọn èèyàn ṣe 1200 ògo olúwa ní 12 làwọn rà lọ́dọ̀ táwọn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ọ̀dọ̀ Bofas àti Mobi náírà 15 ni àwọn tó kù ẹnu mi gẹ́ta 15 ìfẹ́ sọnù ẹni ìfẹ́ sọnù láàrin lọ́kọláya ṣé báyìí náà wọ online ẹ̀rí ìyàwó tó ní kálọ̀ bó ń bẹ ògún kábọ̀ ń fi èpè kọkọ̀ wọn kú kọ́nà kọ́mọ̀dé tí ẹ bá ń wá tracy pé ta lọ́pàá ká má rí òun kó wọn mọ́ jáde bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti bí ọmọ 4 fọkùnrin ọ̀hún
ẹ wà dẹ́wò lẹ́yìn tó ti bí ọmọ mẹ́rin ọkùnrin tí obìnrin bímọ fún mẹ́rin fún nítorí dúkìá torí ṣọ́ọ̀pù ọkùnrin ọ̀hún tó ọ̀dẹ̀ tó ní kí wọ́n bọ́ ṣe nǹkan kọkùnrin kú dànù tọ́ba dẹ̀ ti kú kẹ́nìkan ká mọ́ tàǹpà rẹ pẹ̀lú ṣọ́ọ̀pù ẹ̀ sáì wáyé ká wáyé wá lọ́lá ni ìfẹ́ dà bàbá ní obìnrin bímọ fún ni kò pé ọmọ pa ni ìyàwó tó bímọ mẹ́rin fọkùnrin bẹ́ẹ̀ náà láwọn gbọ́ tọkùnrin mi. àwọn ìta ń sọ ní ìsìn ẹni àwífọ ọba jẹ́ gbọ́ tọ́ba jẹ́ ipò náà fi Àgbàlá Gabriel sípò ààrẹ tó fi ìyàwó ẹ̀ Ìbùkún sípò ààrẹ ẹjọ́ sí yóò máa bọ ọmọ ọlọ́mọ ló kọjá kiri sí yóò máa bọ odidi wòlíì Ọlọ́run ló kọjá. Ọlọ́run tẹ́lẹ̀ bọ́dì sí fẹ́ máa gbìjà yìí ẹjọ́ ayé yẹn sórí yìí ò pé ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tẹ́ ń jẹ́jẹ́ ẹ̀sìn tẹ́ ẹ yọ ìfẹ́ dànù ṣé ẹ ti ya wèrè ni sórí ìwọ ò pé ni sáà ti borí lulẹ̀ ni ẹjọ́ Nàìjíríà làwà yìí gbogbo ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi ẹjọ́ ẹ̀ sáàmù mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ sẹ́ni o kí ló ní tọ́jà pé ọ̀nà kan là ń ronú sí àronú sọ́dọ̀ méjì Abẹ́òkúta ẹ máa gbára Abẹ́òkúta wọn là gbọ́ mẹ́wàá sí ṣe Nàìjíríà ni àbúrò ní sẹ́yìn USA aago mẹ́rin ìrọ̀lẹ́ Australia àwọn wà ní àárọ̀ láago 5 àárọ̀ 10 a.m. Friday Australia àwọn ti wà níjọ́ Jímọ̀ o ẹ wọ́n lọ́n Canada àwọn wà ní aago 5 ìrọ̀lẹ́ ó yẹ kí ẹ mọ̀ yí pé gbogbo ẹ̀ kò lè rí bákan náà ẹ kàn ń fi àwọn fìtínẹ́tì tẹ̀ ń dálẹ̀ yìí ẹ fi ń da omi àlàáfíà Nàìjíríà rú ẹ fi ń fìyà jẹ Nàìjíríà ẹ fi ń kónira bá Nàìjíríà ni tá a gbẹ́jọ́ lóhùn lẹ́ni àbí ta ló gbẹ́ tọ́ lóhùn ta ló gbẹ́ tú ọ lóhùn bẹ̀lẹ́ pa gbẹ́ jùlọ. ta ló gbé tú ọlọ́ọ̀bẹ̀lẹ̀ pàgbé jùlọ ọba tó kó gbogbo asábẹ́ sẹ́mọ̀ kan orí ilẹ̀ kan wọ́n da ìlú kọ̀ọ̀kan tó kálukú sí ìwòsàn papọ̀ mọ́ra wọn